Assalamu alaikum warahmatullahi wabarakatuh láti iléeṣẹ́ Sheikh Alfa Agba International Limited. Oògùn fún hepatitis A, B, C òun la mú wá fún yín. Gbogbo nǹkan tí wọ́n ń pè ní hepatitis pátápátá nítorí wípé ó pín sí oríṣiríṣi. Bóyá èyí tó kó láti bí ìgbẹ́ ni tó ń túmọ̀ sí A, ìyẹn ó wà lọ́tọ̀. Èyí tó kó láti bí ẹ̀jẹ̀ níbi C àbí níbi B tó jẹ́ hepatitis B àti A, gbogbo ẹ̀ bákan náà ni gbogbo ẹ̀ ṣe rí. Viral infection ni gbogbo ẹ̀. Oògùn ẹ̀ wà ní iléeṣẹ́ Sheikh Alfa Agba International Limited. Ẹ pè wálé ni ẹ bá wa dòwò pọ̀. Bismillah Sheikh. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Bó ṣe wà full package fún èyíkéyìí nínú hepatitis A, B, C la kò ní ká sọ̀rọ̀ lórí ẹ̀ torí pé kí ni ó dé hí ṣùgbọ́n gbogbo nǹkan tó ń jẹ́ hepatitis bó ṣe wà yẹn sìn wọ́n ti sọ ti A fún wa ó máa ń dédé lọ fúnra ẹ̀ ìyẹn ti A wọ́n dẹ̀ máa ń kó látara ìgbẹ́ ó dẹ̀ tún lè yáwọ́ kó lò nǹkan sí the same thing C náà òun náà ó máa ń gbọ́ tètè máa ń gbọ́ cure B ló stubborn jù ń bẹ̀ táwọn èèyàn máa ń sọ pé kò sí cure medically ṣùgbọ́n légbòogi là ń sọ yìí àwọn nǹkan wọ̀nyí náà dẹ̀ ní má gbàgbé pé wọ́n máa ń jù síyàn lára torí gbogbo àìsàn tọ́lọ́run dá pátápátá tó wà lórílẹ̀‐èdè ayé pátápátá bẹ́ẹ̀ ni àwọn ẹ̀mí òkùnkùn ní duplicate ẹ̀ lọ́wọ́ ẹlòmíà máa wò pé báwo ló ń ṣe fẹ́ contact ẹ̀ kò kíìsì kò ní ìbálòpọ̀ kò lo àwọn kíní sharp object tó pẹ́ lómi ti lò tó jẹ́ ẹ̀jẹ̀ akọ̀rẹ́dé rí pé wọ́n rí health understand ìtọ́ ti ń dàbí kóòkì ojú ti ń bàjẹ́ full package ní kó lọ́wọ́ ayé inú kó lẹ́sẹ̀ ayé inú fún èyíkéyìí nínú hepatitis èyí tó yà wẹ̀rẹ̀ jù ní hepatitis B tested and confirmed bí ìsìnì ilẹ̀ ìtàhálà má wàá gbàgbé pé anazu shata ìzàmà anta ṣùkìtà òmù láyẹ́sítẹ̀wé nẹ́kàmá láyẹ́sítẹ̀wé sọ́jàrò bí gí oko ṣe jọra wọn bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe jọra wa ẹlòmíì kan ṣiṣẹ́ sẹ́yìn lára ẹ̀ ni ẹlòmíì dẹ̀ ní kò ní lo nǹkan mọ́ṣẹ́ ní kan lò àwọn èèyàn ń lò wọ́n ń dúpẹ́ fọlọ́run ọba get a full package for both natural and spiritual fèèké nínú hepatitis bí ìsìnì ilẹ̀ ìtàhálà nǹkan tó ń jẹ́ hepatitis tẹ́lòmíì ò mọ̀ ní pé kí ni àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ Bẹ́ẹ̀ni viral infection tó padà máa ń forí sọ ẹ̀dọ̀. Tó máa ń forí sọ ẹ̀dọ̀. A wà ní Abraham Adesanya Lekki Ajayi tí ọ̀sà Lagos. Àwọn egbòogi láti India ní China ní Arab country ní Asia continent láfíríkà wa ní Nàìjíríà wa nílẹ̀ Yorùbá wa lápapọ̀ ló di ọbẹ̀. Bismillah ta'ala àwọn èèyàn ń lò ó 30 days treatment wà 60 days treatment wà 90 days treatment wà. Wàá dẹ̀ lò wàá lọ ṣe kí ni wàá lọ ṣe test fake wàá lọ tún test ṣe. Bismillah ta'ala ẹ dúpẹ́ fọlọ́run ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 ó ń jẹun ó ti fẹ́ máa bì inú ti ń dùnyàn wàhálà ti ń bọ̀ nìyẹn ó ti ń gbẹnu tán nìyẹn that is hepatitis ìtọ̀ ti ń pọ́n ìtọ̀ ti ń dàbí kóòkì ẹ̀yìn ojú tó ń ní jaundice so gbogbo àwọn symptoms wọn ní Bismillah ta'ala má gbọ́ pé bóyá ìkọ̀kan ò sí kí o egbòogi ló lágbára jù dẹ̀ máa wò pé wọ́n tún sọ pé both natural and spiritual confam wọ́n máa ń ju àwọn nǹkan wọ̀nyí síyàn lára látara oúnjẹ ojú oorun ìbálòpọ̀ ojú oorun forí kókó aláǹtakùn àwọn oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ọ̀rẹ́ rírìn yàn mọ́lẹ̀ wọ́n máa ń gbà nǹkan sínú bọ́dí èèyàn ni tá ba liver jẹ́ tá ba kidney jẹ́ tá ba àwọn míì tún máa ń pè lọ́fà ọfà ayé tí wọ́n bá ta síyàn Ọlọ́run jẹ́ kí wọ́n ta sí wa tí wọ́n bá rí pa tán ó máa ń lìdí sí gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́lòmíì fi ń wò ní àwọn tó máa ń pẹ́ pé professor mi ìmọ̀ bó ṣe gẹ́tẹ̀ mi nínú kò sí nǹkan tí ojú Ọlọ́run ọba ò tó tọrọ Ọlọ́run ọba ló ń kọ̀ǹtró ayé wọ́n mọ tẹ̀síkútù mi ń wára káti iláyà alámùá ewé kan ní bọ́kọ́lọ́ máa mọ̀ sí wọ́n mọ yóò dà bírò la amúrọ̀ fọ́sáyẹ̀kù ìlú ní ọlọ́ ayé wa àtòkú wa pátápátá ayé Ọlọ́run ọba ló ń kọ̀ǹtró ẹ̀ right way lẹ́wà àwọn oníta ìrújú o wala takulu amwalakum bainakum bil batli Ọlọ́run ọba ni ẹ má fi ọgbọ́n ète oògùn àbòsí ẹ má fi gba nǹkan rọ ara yín lọ́wọ́ ara yín kódà kẹ́ ta nǹkan fúnra yín ẹni tó ta nǹkan fún kínú ẹ̀ dùn ìwọ tó ta nǹkan fún yàn kínú ẹ̀ dùn more than 20 years làwa ti wà nínú iṣẹ́ ìwọ́n bí wa sí ni kò sí ìrújú kan bẹ́ẹ̀ ẹ ti understand sí àwọn ò ní parọ́ o torí pé kí ni wàkúlà ìzáni azamnahu ta'irahu fi unukihi wa nukhriju lahu yawmal qiyamati kitaba yalqahu manshura ikra kitabaka kafa bi nafsika al-yawma alayka hasiba right way lẹ́wà kò sí ìrújú ẹwà ní Canada ẹwà lamẹ́ríkà DHL là ń lò dispatch rider àwọn ò ń lò DHL àbí Jagi logistic all over across the globe even local and international àmẹ́yìn lẹ́ máa sanwó delivery wà lọ fún full package máa wò pé wọ́n ó ti ra oògùn díẹ̀ orí ẹni tó ní hepatitis kò lè travel o wọ́n bá rí mọ́ lára àwọn country kan wà wọn ò gbọ́dọ̀ rí kò ní lè ṣiṣẹ́ ẹ ti understand call for the cure then lo bàbá ṣe ní kò lò bí Bismillah ta'ala ẹ dúpẹ́ fọlọ́run ọba innal izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba ló ní ó lọ́wọ́ ayé ló lẹ́sẹ̀ ayé nú gbàgbé ó máa dohun gbàgbé
tó bá ti wá sí ọ̀dọ̀ títí wa lọ́dọ̀ Sheikh Alfa under Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department tó bá ti wá sọ́dọ̀ wa mọ̀ pé o fẹ́ wá treat fún both natural and spiritual kò sí ìrújú kan bẹ́ẹ̀ má sálàmù wa ilẹ̀ mi kọ́ yìí. Thank you very much.